òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀. ó ní kò sẹ́ni tó lè bírèkì nàìjíríà. ìyẹn sọ́tà ń Sokoto. on the 13 lẹ́kọ̀ọ́ yìí ló ti sọ 10 governors ló wà ń bẹ̀ o Ọọ̀ni yìí wà ń bẹ̀ àtàwọn lọ́balọ́ba. ó ní tí ẹnìkan bá sọ pé Tinubu máa ká fà Yorùbá Biafra ó ní kó gbàgbé ẹ̀ ó ní the person is dreaming a dream. ṣebí kọ́ lọ wo Daily Trust on the 13 Èkó ló ti sọ àní Ọọ̀ni wà ń bẹ̀ àwọn ọba wà ń bẹ̀ nígbà táwọn àgbẹ̀ sì ń jáde pé ó ti tẹ́ bá wo ní 2022 ni mo sọ fún ọ pé they should forget about Yorùbá nation. ó ní kò lè sọ ó ní kò sẹ́ni tó lè bírèkì Nàìjíríà. Nigeria is an expired nation. Wọ́n láti 2014 ni orílẹ̀-èdè ti expire gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tẹ́ pé àsopọ̀ lè wà. Torí ní nǹkan bí 100 years ago ni amalgamation yẹn wáyé láàrin àtàwọn tí wọ́n wà lókè ọ̀yà àtàwọn àtàwà nísàlẹ̀ níbí. Wọ́n á ní pé tẹ́ bá wá ti bára yín gbé fún 100 ọdún tí kò bá sí pé ọjọ́ iwájú kan rèé ẹ lè pínyà. Wọ́n ní by virtue of that position back then ni pé wọ́n lè pínyà. Tá bá wò ó sìn oríṣiríṣi Biafra fẹ́ lọ Yorùbá nation náà fẹ́ lọ àdèwà náà inú tí wọ́n lò dùn wàhálà ń Kwara ìjà ní Maiduguri eléyìí sáà àwọn tó ń sọ pé ó ti wà expired kí lè rí sọ sí sà. kò sí nǹkan kan tó wà ń bẹ̀ in 2014 Jonathan set up comfort wọ́n náwó wọ́n káwọn èèyàn jọ nígbà tó ń pèsè olúwa ní máa yí kò lè ṣe ṣe gbogbo jáde nínú pépà Ọlọ́run kàn sí. mo ní pépà ẹ̀ ìjọ mẹ́ta bá máa interview máa present pépà ẹ̀ kò lè ṣèso rere. ńgbà tó yá tí Jonathan máa gbé tókà jáde ó lóun celebrate 100 years kìíní kan but you are celebrating 100 years of incompatibility. What are you celebrating? 100 years of incompatibility ló ń celebrate. ṣàbára àdọ́gba ni. so fẹ́ràn àwọn tó ń sọ pé kìíní kan ti expire the issue is this tí ò yé àwọn èèyàn tẹ́mi náà jẹ́ káwọn èèyàn mọ̀ ní pé àwọn leader yìí lókè wọ́n ti forí korí o àwọn tó wà nísàlẹ̀ náà sọ pé kí Nàìjíríà pín kí Nàìjíríà ṣe gbá ṣé àwọn leader lókè tó máa break ẹ̀ ṣé wọ́n gbà. Let me give you a typical example tó convince tèmi lè sọ fún anybody pé Nàìjíríà ò lè break tí mo fi support Sultan of Sokoto. ṣebí ní ìgbà ayé Abiola ṣebí Tinubu yìí wà lára àwọn tó ń protest ṣe báwọn ló fọ́ọ̀mù nàdẹ́kò àwọn Gani Adams yìí tí wọ́n sọ pé Tinubu yìí ló sọ wípé òun ò believe ní one Nigeria. I have the paper. ìgbà tí Babangida tó lóun ṣe launching of his book I have the IV tó ń fi pè mí IV mi wà bẹ̀rẹ̀ tí wọ́n pè mí síbẹ̀ èmi ò lọ o torí mo mọ ohun tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣé báwọn Tinubu yìí àtàwọn June 12 kìíní kan agitators yẹn ṣé báwọn ló praise Babangida táwọn rẹ̀ sọ bìtìbìtì owó ẹni Babangida tó àná ẹlẹ́sìn Abiola táwọn arábí ń protest nígbà ṣé bí àwọn yẹn náà ló ń praise Babangida níbẹ̀ ẹni kọ́ ti unite okay yẹ́rọ mú pé àwọn people yóò lè wọ́n lè ẹ gbàgbé pé wọ́n expire clinical expire drug èmi ló sọ ni nínú ìránkọ́ káfíntì. kò lè pín I said it in 2022 clearly ẹ gbàgbé ẹ̀ táwọn àwọn agitator tí wọ́n lè gbowó kó kiri báyìí tí wọ́n ní Fúlàní ni mí mo ní kò lè pé ẹ gbàgbé ẹ̀ Yorùbá nation has become yes I said Yorùbá nation has become Yorùbá nation no way for life mo dẹ̀ sọ pé I have no apology to render to anybody. n gbà lọ́sọ̀ pé ìgbà tó jẹ́ pé wọ́n gbé oògùn wọlé oògùn ló máa bẹ́ẹ̀kì Nàìjíríà ni oníṣìí lẹ́bí wọ́n dẹ̀ àwọn akíntòye dẹ̀ sọ pé kọ́ máa múlẹ̀ ó ní tí sì kúrò bẹ́ẹ̀ ó lóun ò múlẹ̀ Ọlọ́run ló ṣe Bíbélì sọ pé t'Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àtòun gbogbo ṣó sọ pé òrìṣà ló kọ́ ló dá Nàìjíríà ni wọn náà bẹ́ẹ̀sì ni ẹ̀ wọ́n tí wọ́n ń ṣe táwọn Sunday Igboho ń ṣe nígbà ó dáa bọ̀tẹ́ ń gbòdìṣà wọlé olórí pẹ́tẹ́kì olójú dẹ́pọ̀tẹ́pọ̀ mẹ́sì ṣe oníṣẹ̀ṣẹ̀ káàkiri ìṣẹ̀ṣẹ̀ yẹn ní ìṣèpè wọn kàn tọ́ra wọn jẹ́ káàkiri ni kí ló fẹ́ sọ nípa ìṣẹ̀ṣẹ̀ fún mi ìyá tó bí bàbá mi oníṣẹ̀ṣẹ̀ tó di kọ́ you don't need to tell me ìṣẹ̀ṣẹ̀ wo làgbà níbo ni ìṣẹ̀ṣẹ̀ ti jágbà lọ́dọ̀ tí wọ́n ní ìgbà tó ń gbé méjì mẹ́ta ní wọn tó ń gbé lọ ogun tí wọ́n lè gbowó káàkiri àtàn kó lọ sí Kùjẹ́ ìṣẹ̀ṣẹ̀ làgbà òṣè jáde ńbẹ̀
ewé ló sunko ṣe fẹ́ gbà wọlé pé kì í sunko agbára Ọlọ́run nìkan ni kì í sunko náà ìṣẹ̀ṣẹ̀ wo làgbà gbàgbé wọn náà. alákòótọ́ ṣá ohun tí ẹgbẹ́ dání òun náà ni àwọn sọ́tà náà tó fi gbé ẹ̀ múlẹ̀ nígbà tó kù wọn sí. àwọn aláṣẹ nìyẹn that's authority wọ́n lè máa bú sọ̀tà ní kò lè pín ok ẹ jẹ́ ká gbé báyìí Sunday Igboho tó nídìí pé àwọn fẹ́ káfà tu Yorùbá kú bẹ̀ ṣé bó ló ń bẹ̀bẹ̀ kiri òun náà ò jà mọ́ Sunday Igboho ló ń bẹ̀bẹ̀ ṣé ẹni tó ń bẹ̀bẹ̀ kiri yóò tó ní ká dáríjì òun ṣé the interpretation of pé ká dáríjì òun ni pé òun ṣe àṣìṣe that is the interpretation òun ṣe àṣìṣe òun ló ní káwọn bá máa bá òun bẹ ààrẹ kán dáríjì òun ilé òun tó ń bàjẹ́ kán jẹ́ kóun padà síbẹ̀ owó òun tó ń gbẹ́sẹ̀ lé kán gbẹ́sẹ̀ kúrò bẹ̀ kí ni ìtumọ̀ ẹ̀ ṣé ìgbà tí Gani Adams wà láyé tó bẹ̀bẹ̀ nígbà ayé mílísì ni ìgbà tí Gani Adams nígbà ayé tiẹ̀ àbí mi sọ pé ìgbà tó ń rè nígbà ayé ẹ̀ nígbà mílítìrì no nígbà mílítìrì tó ń fà á lójú méjì tó ń gbé tìmọ́lé nígbà tiẹ̀ nígbà tó wà lọ́dọ̀ tó ń fà á wọ́n ń gbé tìmọ́lé ó lóun ò believe nínú mílítìrì rù ó dúró wọ́n ń gbé ní. ẹ jẹ́ kí mi wá fẹ́lẹ́ síwájú ní omi pẹ̀lú ìbúdẹ́ nìkan ló ń bá àfààní ní interrogation ní í ṣe láàrin Gani Adams àti Sunday Igboho tààrà lójúgọ nílẹ̀ Yorùbá. ṣẹ̀rí. ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lè fẹ́ ṣe ìpolówó ọjà lè fẹ́ ṣe ìyàwó lè fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹbẹ ẹ lọ gbẹnu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹbẹ Ìgbòlóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pè fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ lówùtú FM kẹwàá gbẹnu sí máa. Thank you very much. Owutu. Watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.